ìyàwó mi ó fi ìsìlámù lẹ̀. ọ̀nà tó gbà nìyí ní nǹkan tó ṣẹlẹ̀ tó fi ìsìlámù lẹ̀ nìyí. ní ọdún kẹjọ sẹ́yìn mo wà nínú ilé ni mo wà ní pálọ̀, so bí wọ́n ti gbẹ̀tọ́ mo wà ní pálọ̀ ní ìyàwó mi bá pariwo nínú yàrá ní 8 years ago ni o wọ́n pariwo alájà ẹ̀rù bà mí mo ní kí ló dé alájà. ó mà ṣe o, ìyàwó àáfàá yìí tí a mọ̀ sí Àjíà ẹlẹ́ra ó ti fi àáfàá yìí sílẹ̀ o, ó ti fi àáfàá yìí sílẹ̀ o nítorí kíni ṣe mọ̀ pé tí àwọn báńdíìtì àwọn afẹ̀míṣòfò tán bá ti ń dúbò àwọn èèyàn Allahu Akbar ni wọ́n máa ń pariwo Bismillah Rahmani Rahim bẹ́ẹ̀ lọ ni wọ́n máa ń pariwo tán máa ń ṣe láìláì Allahu Akbar Bismillah. Ó wá ya ìyàwó àáfàá yìí lẹ́nu pé kí ló dé ẹ̀sìn tá à ń sìn tó jẹ́ pé èdè tá a fi ń gbàdúrà náà ni wọ́n fi ń dúbò àwọn ènìyàn. Ó kọ lóminú ṣẹ́rí nígbẹ̀yìngbẹ̀yìn nígbà tí àáfàá yìí convince títí ìyàwó àáfàá yìí give up o, ó ti fi Islam sílẹ̀ o. ẹ wò jẹ́ fídíò sílẹ̀ fún yín kẹ́ wá gbọ́ àlàyé gan lẹ́nu àáfàá yìí fúnra ẹ̀ bó ṣe ṣàlàyé. Evangelist Gabriel àwọn náà sọ lórí fídíò yìí o, bákan náà Evangelist Noah àwọn náà jáde. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. So ọ̀rọ̀ kan ni mo mú wá, ọ̀rọ̀ tí mo mú wá ní ọjọ́ òní ó jẹ́ ọ̀rọ̀ ìyàwó tèmi, ọ̀rọ̀ ìyàwó mi ni mo mú wá bí ó ti fi ìsìlámù lẹ̀. ìyàwó mi ó fi ìsìlámù lẹ̀. ọ̀nà tó gbà nìyí ní nǹkan tó ṣẹlẹ̀ tó fi ìsìlámù lẹ̀ nìyí. ní ọdún kẹjọ sẹ́yìn mo wà nínú ilé ni mo wà ní pálọ̀, so bí wọ́n ti gbẹ̀tọ́ mo wà ní pálọ̀ ní ìyàwó mi bá pariwo nínú yàrá ní 8 years ago ni o wọ́n pariwo alájà ẹ̀rù bà mí mo ní kí ló dé alájà. ó ní tí wọ́n ti gbé fóònù wá fún mi nìyẹn pé kí n wo nǹkan tó ṣẹlẹ̀ ní èmi náà bá wò ìgbà tí mo wo fóònù mo wá rí pé àwọn Fúlàní yẹn wọ́n di àwọn arákùnrin yẹn lọ́wọ́ àwọn lọ́dún márùn-ún wọ́n dè wọ́n lọ́wọ́ wọ́n dè wọ́n lẹ́sẹ̀ wọ́n wá sọ pé Allahu Akbar wọ́n wá gé ọrùn wọn. so ìgbà tí àwọn oníṣòro yẹn mo fẹ́ tiẹ̀ mo ní kó mo fẹ́ kó ń bẹ̀ mo ní ti àwọn yẹn nìyẹn mo ní kó máa ṣe ẹ̀sìn ẹ̀ lọ torí ìpìlẹ̀ sáyé mi gẹ́gẹ́ bí mo ti máa ń sọ ìpìlẹ̀ sáyé mi kìrìsìtẹ́nì ni bàbá tó bí mi kìrìsìtẹ́nì ni màmá tó bí mi for past 30 something years ago òun ni mo ti wọnú Islam. ìyàwó tí mo fẹ́ náà kìrìsìtẹ́nì náà lòun èmi mo dàbà tẹ̀ wọnú ẹ̀sìn mùsùlùmí. so ó tún wá tó bí last year ní 2005 kọ́ nìyẹn last year 2005 ìyàwó mi tó rí kíní ó tó rí àwọn kíní ẹ̀dísọ́m kíní níbi tí àwọn Fúlàní ti mùsùlùmí ní kéde pé wọ́n níbi táwọn ọmọ mùsùlùmí Fúlàní yẹn bọ́ ti dé arákùnrin yẹn sẹ́yìn wọ́n wá dé ẹsẹ̀ sẹ́yìn so wọ́n wá ìgbà tó fẹ́ pa àwọn arákùnrin yẹn àwọn mẹ́ta ni so ìyàwó mi tó wá rí the same thing tó rí ní ọdún kẹjọ sẹ́yìn yẹn ó wá tó wá rí the same thing yẹn ní orí fóònù ní láti yẹ ní 2005 pé èmi náà mo tó rí mo tó sọ fún ìyàwó mi mo ní kó máa wo yẹn kó máa kí wọn ẹ lọ ìyàwó mi bá fárígá ìyàwó mi bá fárígá ó bá lóhùn kí wọn mọ́ pé báwo ni tí a bá ṣe àlùwàlá kan sí tá a bá fẹ́ kí wọn tá a bá fẹ́ gbé lọ́lẹ̀ báyìí Allahu Akbar ó ní báwo ni the same Allahu Akbar ṣe bí àfihàn foríkọlẹ̀ yẹn báwo ló ṣe wá jẹ́ pé the same Allahu Akbar yẹn náà ni àwọn ọmọ mùsùlùmí wọ̀nyí àwọn ọmọ àwọn Fúlàní yìí kí ló dé tó wá jẹ́ the same Allahu Akbar yẹn òun lẹ́yìn wọ́n máa sọ tó bá fẹ́ pa gé ọrùn èèyàn. ìyàwó mi bá fi Islam lẹ̀ ó ní tí n bá ti lè la ọ̀rọ̀ yìí òun ó ní tí n bá ti lè convince òun olóhùn máa padà sínú ẹ̀sìn. kí láti ìyàwó mi ti fi ẹ̀sìn lẹ̀ ó ti fi ẹ̀sìn Islam lẹ̀ lórí àwọn kan jákujàku yìí. gbogbo ẹ̀yin àfà tó yẹ pé ẹ lè sọ Yorùbá mọ́ ẹ lè sọ English mọ́ tó wọ́n nìkan ní lẹ́mọ̀ ẹ bá mi comment jẹ́ bá mi sọ fún ìtumọ̀ ẹ̀ tó bá fẹ́ pa ènìyàn tó ló fà tó lè fi máa dárúkọ ìkan mi àbí kó máa dárúkọ ní orúkọ oṣù àbí orúkọ ìkàkàtà tó gbọ́dọ̀ pa ènìyàn báwo ló ṣe jẹ́ pé wọ́n máa sọ pé Allahu Akbar ó lè máa gé ọrùn yẹn ó ní kí Ọlọ́run bá ó ní kíní yẹn wà nínú Kùránì ni àbí ó wà nínú hadith kan ó ní torí kò yé o èmi náà bá sọ pé kíní yẹn ò yé mi kíní yẹn ti kọjá bìkẹ́fù ó ní ẹ̀sìn kìrìsìtẹ́nì ó ní kò síbi tó ti sọ pé ní orúkọ Jésù wọ́n ti gé ọrùn èèyàn ó ní kò sí nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì ó ní gbọ́dọ̀ èmi ò rí nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì mi ò jẹ́ rí nínú ẹ̀sìn oníṣẹ̀ṣe ẹ
bá mi tọ̀ mọ́lẹ̀ ṣé kí ni yẹn wà nínú Kùránì ni àbí ó wà nínú hadith pé tọ́ba fẹ́ pa ọmọ ènìyàn ká kọ́kọ́ sọ pé Allahu Akbar. Praise the Lord, lórúkọ Jésù Kristi máa dára fún wa. Bàbá àlàjẹ ìbéèrè ńlá lẹ béèrè dídẹ̀ ní ìbéèrè tẹ béèrè ni pé ṣé lóòótọ́ ni ó wà nínú ìwé yín bóyá ní Kùránì ni bóyá ní hadith ni tí àti rí tí alápá láṣẹ àbí tá a rí tí Muhammadu gangan tí yóò ṣe bẹ́ẹ̀ wípé nígbà tí wọ́n bá pàdé àwọn tó ṣàìgbàgbọ́ nígbà tí wọ́n bá dùn wọn wọ́n bá ń pa wọn ṣé lóòótọ́ ni wọ́n máa ń ṣe Allahu Akbar. Lábẹ́ òtítọ́ bẹ́ẹ̀ ni Muhammadu gangan fún ẹ̀ gan nígbà tí ó bá wọ ìlú kan bẹ́ẹ̀ ni àdìtì yẹn fi yé wa pé kò sí ìlú tí Muhammadu bá wọ̀ kó tó di pé ó dáná sun wọn kó tó di pé ó pa wọ́n run ohun tí wọ́n máa ń sọ ní Allahu Akbar. Ẹ jẹ́ ká wo Sahih al-Bukhari àdì 2945 ó ní narrated Anas, the prophet set out for Kaaba and reached it at night. He used not to attack if he reached the people at night till the day broke. So when the day dawned, the Jews came out with their bags and spades. When they saw the prophet, they said, Muhammad and his army. The prophet said, Allahu Akbar, and Kaaba is ruled. For whenever we approach a nation, then it will be a miserable morning for those who have been warned. Àdìtì kan ti wá ṣàlàyé pé tí Muhammadu bá dé ìlú kan tó bá ti dé ìlú yẹn kó tó di pé ó dáná sun wọn kó tó bá wọn jà ó máa dúró di àṣálẹ́ tó bá ti di láàárọ̀ tó bá ti di pé wọ́n kírun nílùú yẹn kò ní àtàkì wọn ó ti mọ̀ pé àwọn mùsùlùmí ń bẹ nínú ìlú yẹn nìyẹn ṣùgbọ́n tó bá ti notice pé kò sí mùsùlùmí nínú ìlú yẹn pé wọn ò kírun Muhammadu máa ṣe kí ni ó máa pàṣẹ kí wọ́n dáná sun wọn tó wọ́n pa wọn èdè tó má dẹ̀ ti ń ṣe àwọn nǹkan wọ̀nyí ohun tó máa ń sọ òun ni pé Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Now ó wà nínú ìwé yín dáadáa nínú Quran ibi tí Allah gangan fún ẹ tó ti gbé fún wa Christian tó ti gbé wa ṣépè gan ìpè ńlá tí Allah ṣépè fún wa nínú Quran ẹlọ́ka Quran chapter 9 ẹ̀bẹ̀rẹ̀ títẹ̀ láti verse 29 ẹ̀ka dé 30-31 ibẹ̀ ni Allah ti pa aláṣẹ 29 ni Allah ti pa aláṣẹ fẹ́yìn mùsùlùmí láti máa bá wa jà kí ni ẹ̀ṣẹ̀ wa tí Allah fi ní kẹ́ máa bá wa jà kẹ́ máa bá wọn jújà nígbà tó di verse 30 ibẹ̀ ló Allah ti ṣépè fún wa tó gbégbó fún wa wípé torí pé àpè Jésù Kristi ìrọ̀lọ́run ó ní kí ìgbóhùn ó wà ní orí àwa Kristẹni wọ́n ti ní ò lọ síbẹ̀ ẹ jẹ́ ká wo bíbá yìí kó tó di pé Muhammadu gẹ́gẹ́ fún ẹ̀ dé kó tó di pé Muhammadu gbé Quran Jésù Kristi sọ kankan nínú John chapter 16 verse 1 àti 34 wọ́n mùsùlùmí jọ pay attention Jésù sọ ó ní àkókò kan bọ̀ tí àwọn tó bá pa wá wọ́n á rò pé wọ́n ṣiṣẹ́ sìn fún Ọlọ́run ni ó ní wọn ò mọ bàbá wọn kò sì mọ òun ìgbà yẹn kò tí ì sí Muhammadu ìgbà yẹn kò tí ì sọ Quran kalẹ̀ ìgbà yẹn kò tí ì sí nǹkan tó ń jẹ́ àdìtì ó ní àkókò yẹn bọ̀ tí wọ́n bá ti lè pa wọ́n máa rò pé wọ́n ṣiṣẹ́ sìn fún Ọlọ́run ni Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar àsọtẹ́lẹ̀ yẹn ti wà ẹnu Jésù Kristi ló jáde sórí ìwọ mùsùlùmí tó bá rí fídíò tó bá ṣe wà nínú ẹ̀sìn Islam títí di sèyí ó léwu fún ẹ so Jésù ti sọ àsọtẹ́lẹ̀ yẹn náà tẹ́ bá lọ padà sínú Revelation chapter 20 tẹ́ lọ padà sínú Revelation chapter 20 verse 4 ibẹ̀ ni Bíbélì ti sọ ọkàn àwọn tá a bẹ́ lórí torí ẹ̀rí Kristi a bẹ́ wọn lórí ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí pé mọ́ọ̀dù táwọn pípé fi ń pààyàn jù tí wọ́n fẹ́ràn láti máa pààyàn wọ́n máa ní ìbọn lọ́wọ́ wọn ò ní ṣú tó tàn òun nìkan mú ìgbà báyìí kán jẹ́ bẹ́ orí ẹ̀ kán mú ìgbà báyìí kán bẹ́ orí ẹ̀ ó wà nínú ìwé wọn ẹ lọ kà á ó wà nínú Kùránì so bàbá wa abẹ̀yìn ni àrò yín ni ẹ fi Islam sílẹ̀ ẹ má bọ̀ wá sọ́dọ̀ Jésù gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ ẹ ti wà nínú Christianity tẹ́lẹ̀ ẹ dẹ̀ padà ẹ má bọ̀ wá sọ́dọ̀ Jésù Kristi kó tó di pé ó pẹ́ jù lórúkọ Jésù máa darapọ̀ ẹ̀yin ọmọ náà ẹ jẹ́ share fídíò ìsádọ̀ àwọn mùsùlùmí káwọn náà lè fi inú ẹ̀sìn mùjẹ̀mùjẹ̀ yẹn sílẹ̀ kan mọ̀ pé yes Jésù Kristi òun nìkan ní ọ̀nà òtítọ́ àti iyọ̀. ìdájí Islamic banking system àti sẹ́yìn Christian banking system àwọn alẹ́ ètò tó wà ládé kẹ́hìn àwọn alẹ́ new edition tí wọ́n old edition ni ìwé lẹ́yìn káàkiri wọn lọ sọ wáyé tó ọba tàbí tó fèé ìgbàlagbà láyé àwọn 29 God not to play wọn ọ̀gá dáká mọ́bẹ̀ gbogbo àwọn ọ̀gá wọn ti tẹ̀ jẹ́ lẹ́yìn náà ni ìyàwó ti bẹ́ lára àti Christian lọ́dọ̀ pé adélẹ́yìn wọn respect new edition new message wọ́n respect ẹ̀gbọ́n adé káyìn gbẹ̀gbọ́n kéde ebi ànábì yín ó kàn wá sòdodo fún yín ni pé wà ní tí Musa ṣe dá o ẹ máa tẹ̀lé ẹ̀sùn múra ẹnìkan bọ̀ ojú Musa tèmi lọ òun la káyìn gbẹ̀gbọ́n wọ́n bá ti dé ẹ̀tẹ̀lé lásán ló jẹ́ ẹ̀yapa ẹnu tí wọ́n ní Musa ṣe tán ní ẹ̀tẹ̀lé o ẹ bá ṣe wọ́n di ẹ̀ báyìí sísan ẹ̀ dàbí ẹlẹ́bọ àmọ́ ẹ̀ ní páàsì wájú Ọlọ́run àti ẹ̀tẹ̀lé ntọ́lọ́wọ́ bá fẹ́ o ọ̀tàlá ẹ̀gbọ́n tí ó dé yìí ẹ̀rọ lọ́dẹ òbí lóò ṣe ẹ̀yìn tẹ́lẹ̀ èdè solúsàn lé ayé nípa family ànábì kan ló ní program family because bí kò ṣe máa ṣe pẹ̀lú ìyàwó rẹ̀ ànábì kọ́ wa tó náà níyàwó ọ̀gá wa ànábì wa Ìsá ọmọ Màríàmá Jésù oníyàwó ọ̀sẹ̀ kọ̀ kàkà tí kìsẹ̀ bẹ́ẹ̀ kọ́ lára rẹ̀ nípa bí ẹ̀sìn máa ṣe síyàwó tí o bá fọ̀ ọmọ family ẹ̀ ní sọ ó expect kí o rely lórí ọmọ rẹ̀ tó máa ti ń dàgbà abẹ́ẹ̀kọ́ tí Jésù ní gbọ́ ó ní fada so ẹ̀kọ́ ló fẹ́ kọ́ sẹ́ni fẹ́ pè ní family
wọn pè family generally ó ní ẹ̀mí orílẹ̀-èdè ẹ̀kọ́ family ò sí lọ́dọ̀ Jésù practical ò sí lọ́dọ̀ rẹ̀ ọ̀dọ̀ Muhammad ló náà júwe Muhammad ẹ wá o tẹ́lá bàbá ẹ̀rí ilé ayé ṣe ẹ máa lọ bá Muhammad bí mo ṣe ń sọ̀rọ̀ lónìí ẹ̀kọ́ family tí mo wúlò ọba ayé àwọn ìbùjẹ́ bí mo ṣe sọ̀rọ̀ ọ̀nà tí Islam tí ẹ bá fi lẹ́kọ̀ọ́ Islam tẹ̀lé ọ̀nà tí Islam bá àmọ́ gbé family kalẹ̀ onímọ̀jẹ́. Praise God, hallelujah, amen. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí arákùnrin yìí sọ láti ẹnu rẹ̀, ó sọ wípé àwa Kìrìsìtẹ́nì ní banking system ó sì ní Jésù ò fẹ́yàwó torí náà kọ́ alẹ́kọ̀ọ́ ìgbéyàwó. Ẹ̀yin tẹ́ bá wo fídíò yìí mo fẹ́ kẹ́ ẹ bá wa ṣe dáadáa kẹ́ ẹ máa sọ pé Jesus is the only way. Ṣé ẹ rí ní ìlú tá a ṣèjọ wà yìí? In tó sì mú kí ọ̀làjú àtàlàáfíà sì tún wà lórí òun náà ni pé Kìrìsìtẹ́nì wà a sì mú nǹkan tó dá wa. Education ta ló mú wá Christian tí wọ́n ń jàǹfààní nínú ẹ̀. Èdè Yorùbá tó ń sọ lẹ́nu tó bá fẹ́ kọ́ kalẹ̀ lẹ́ni alphabet wa Christian ló design ẹ̀. Àwọn ilé ìwòsàn Christian ló ṣe. Wọ́n gbọ́dọ̀ ti sọ́nà rẹ̀ rí pé tí ọlọ́ máa káwọn bọ́ wọ́n ṣe ń yìnbọn tí wọ́n fi mọ àwa Christian àti Júdà nù pé kọ́ máa kọ́ wa rẹ̀ kọ́ máa kọ́ wọn lọ́ta pàwà lọ́ta wọn. Ó sọ́nà rẹ̀ pé Christian ló lọ́sípítù jù wọ́n jẹ́ dókítà jù tó bá láwọn òṣèmọ́ lẹ́nu kí ni tí ó ṣẹlẹ̀ sí Mùsùlùmí. Ìyẹn jápá kan. Ẹlẹ́ẹ̀kejì ó ní Jésù fẹ́yàwó pé tó náà kò lè kọ́ wa lẹ́kọ̀ọ́ ìgbéyàwó. Lákọ̀ọ́kọ́ inú mi ti kọ́kọ́ dùn torí pé tí Kristi bá ní ìyàwó ìjẹ́ Ọlọ́run rẹ̀ bàjẹ́ nìyẹn. So ìyẹn bọ́ sí apá kan. Ànábì tó sì ní ó kọ́ wa lẹ́kọ̀ọ́ ìgbéyàwó ṣé bóun náà ló sọ pé ká máa ná àwọn ìyàwó wa tí wọ́n bá ti gbọ́ràn. Ànábì tó ní ó kọ́ wa lẹ́kọ̀ọ́ ìgbéyàwó yìí ṣé bóun náà ló ní ká máa bá àwọn ọmọ ọdún mẹ́sàn-án sùn tó gbọ́ ọmọ ọdún mẹ́sàn-án sùn ṣe kó bá yé ọmọ yẹn jẹ́ ni ọmọ yẹn padà bímọ tọmọ yẹn fi kú 18 years dẹ̀ lọmọ yẹn wà nígbà tí ọmọ ọdún fi kú ọmọ gẹ́gẹ́ bí àdísìn ọmọ yẹn padà bímọ tó fi kúrò láyé. Èmi ẹnu tèmi gbà pé Jésù kọ́ wa lẹ́kọ̀ọ́ ìgbéyàwó torí pé tẹ́ bá lọ wo the book of John 17 from verse 19 to 20 Jésù sọ ń bẹ̀ wípé òun sọ̀rọ̀ àwọn di mímọ́ fún gbogbo àwọn wọ̀nyí náà ìwà ń sàwọn tó ń gbàdúrà fún yín nìkan bí kò sàn àti àwọn tó máa tún gbọ́ ọ̀rọ̀ òun láti ọ̀dọ̀ wọn àwọn tó máa gba òun láti ara ọ̀rọ̀ táwọn wọ̀nyí bá ń sọ. Kí wá ní ọ̀rọ̀ táwọn àpọ́sítélì sọ àwọn àpọ́sítélì Kristi sọ nípa ìgbéyàwó? Ẹ jẹ́ ká lọ sínú the book of Ephesians chapter 5 from verse 1. Excuse me, Ephesians chapter 5 from verse 21. Kí ẹ lọ wo bí àwọn àpọ́sítélì ṣe fi ara balẹ̀ kọ́ wa lẹ́kọ̀ọ́ ìgbéyàwó. Bí aya ṣe gbọ́dọ̀ tẹríba fún ọkọ. Bí ọkọ ṣe gbọ́dọ̀ fẹ́ràn aya tó gbọ́dọ̀ sacrifice ara ẹ̀ fún aya ẹ̀. Bí ọkọ náà ṣe gbọ́dọ̀ respect ọkọ ẹ̀. The same ọ̀rọ̀ yìí ẹ bá tún lọ wo the book of 1 Peter. Yes, chapter 3 from verse 1 to 7. Ó kọ́ wa bí aya ṣe gbọ́dọ̀ tẹríba fún ọkọ àti bí ọkọ ṣe gbọ́dọ̀ fẹ́ràn aya ó dà kí ọkọ bá ìyàwó lò bí ohun èlò tó jẹ́ pé kò ní agbára jẹ́ nǹkan abẹ́ gẹ́gẹ́ ẹ̀yin ọkọ ẹ máa fi òye bá àwọn aya yín lò ẹ máa fi ọlá fún aya bí ohun èlò tí kò lágbára àti pẹ̀lú bí àjùmọ̀jogún oore ọ̀fẹ́ iyè kí àdúrà yín kí ó má bàa ní ìdènà. Ẹ wo ayé àwa Kìrìsìtẹ́nì ẹ wá wo nǹkan ọmọ tá à ń produce. Ẹ̀yin bẹ́ẹ̀ ṣe sọ pé ẹ létò ìgbéyàwó tó ẹ ṣe kiri kan ṣe bí àwọn jihadist terrorist tí ń wọlé pa àwọn èèyàn kiri ni ẹ padà produce nínú marriage. Àwọn tó ń wọlé jí èèyàn gbé máa gba ransom ṣe báwọn la padà produce nínú marriage tó ń da ayé láàmú káàkiri ẹ ń jagun gbalẹ̀ kiri. Táwọn ọmọ sọ pé káàbà gbèsè yàrá ẹ bá bí yín dá ṣe torí pé ìgbéyàwó tó ti bí yín ẹ là kọjá ìgbéyàwó àwọn tí ò ní bẹ̀rù Ọlọ́run tó yẹ pé gbogbo nǹkan tí wọ́n ń wá òun náà ní kí ìlú dàrú. Lórúkọ Jésù ọpọlọwọ ò ní lọ iye wa ò sì níra. Islam òun ṣe ẹ̀sìn tẹ́ ẹ lè èèyàn lè ṣe torí rẹ̀ lè pé o nǹkan tẹ́ ẹ lè ṣe torí yín ó fi pé dáadáa tẹ́ ó fi ní ìyàdé pẹ̀kun òun náà ní Jésù òun náà ní ká ẹ tẹ̀lé Jésù ní Jésù ní Muhammadu kan bọ̀ Jésù ò pààyàn rí so apààyàn ni Muhammadu wà máa sọ pé Jésù wà sọ pé ó ń bọ̀ fún wa Jésù bọ́mọdé sùn rí pedophile ni Jésù wà máa sọ àsọtẹ́lẹ̀ rẹ̀ fún wa ọ̀daràn Jésù wà máa sọ àsọtẹ́lẹ̀ ẹni tí ó dé tó yẹ pé gbogbo ayé ò wá ní nísìnyí mọ́ òun Jésù wà máa sọ àsọtẹ́lẹ̀ rẹ̀ fún wa lórúkọ Jésù iye wa ò ní ra o. Boko Haram kidnappers gbogbo wọn ọ̀lẹ́rẹ́ abi yóò ládìí nàlàhùn wọn yẹ sẹlẹ́sìn kò sẹlẹ́sìn nu wọn nígbà táwọn kan gbé káàkiri wọn ní àwọn mùsùlùmí ni wọn ń terrorize àwọn kírísítẹ̀nì mo ní níbo náà ti ń ṣe yẹn àwọn tẹ́rọ́rìsì àwọn ọ̀lẹ́sìn bí wọ́n ti àtàkì àwọn mùsùlùmí ní mọ́sálásí wọn ni wọ́n àtàkì àwọn kírísítẹ̀nì ní chọ́ọ̀chì wọn nígbà wọn wọ̀lú kan tí wọ́n àtàkì wọn lò tí wọ́n béèrè mùsùlùmí tó wà láàrin wọn pé kó jáde àbí kírísítẹ̀nì tó wà ń bẹ̀ kó náwó àwọn débẹ̀ wọ́n bọ̀ bá dìbẹ̀ ní ládìí nàlàhùn àwọn ọ̀lẹ́sìn ìmọ̀ wọn sọ ohun tí wọ́n ń ṣe ẹ̀mọ́ sílámù mistake ńlá ni àyèmọ́ mọ́sálásí tí wọ́n ti sun àyèmọ́ mọ́sálásí tí wọ́n ti kidnap àwọn èèyàn bẹ̀ sanfara ní àwọn mùsùlùmí lọ́pọ̀ jù láàrin wọn sáwọn mùsùlùmí náà bára wọn jà
àwọn ọ̀tá ọlọ́run ọba yìí àwọn ọmọ ẹnìkan ní muslim ẹnìkan ní christian wọ́n gbéṣẹ́ fáwọn àwọn ti sówó wọn wọn ò yàtọ̀ sẹ́nàkó ọlọ́run ọba aláàkọ́mọ́sà sọ wá níbi aburú wọn. Praise God, hallelujah. Gbogbo ẹ̀yin tí ẹ bá wo fídíò yìí ẹ máa bá wa share. Àwọn àáfàá yìí ń dọ́gbọ́n fẹ́ máa sọ fún wa pé àwọn Boko Haram ti ń pààyàn, wọ́n ń ṣe mùsùlùmí, wọ́n ò lẹ́sìn torí pé wọ́n ń pa Christian, wọ́n pa Muslim náà, wọ́n máa lọ wọnú mọ́ṣáláṣí, wọ́n máa pa àwọn èèyàn, wọ́n máa pààyàn ní Zamfara pé for that reason náà pé wọn kì í ṣe mùsùlùmí. Irọ́ ńlá tó jìnnà sí òótọ́ lélẹ́yìí. Àwọn Boko Haram, àwọn jihadists wọ́n sọ reason táwọn fi ń pa àwọn eléyìí fún wa náà, tó fi ń pa mùsùlùmí tó bá pa fún wa. Wọ́n jẹ́ ká mọ̀ wípé àwọn mùsùlùmí táwọn ń pa yẹn ìsìláàmù tí wọn ò nílẹ̀ bí ìsìláàmù ṣe rí. Wọ́n ń sọ wípé àwọn ènìyàn àwọn mùsùlùmí táwọn ń pa wọ́n ń sọpọ́tì ìṣèjọba tí kì í ṣe ti Islam. Ideology àwọn mùsùlùmí táwọn ń pa kò stand lórí correct tí Islamic teaching jẹ́. Fún àpẹẹrẹ ilé tó ṣẹlẹ̀ ní Kwara, ṣebí tí wọ́n sọ ni pé wọ́n wá preach fún wọn pé kán ní ideology jihad. Àwọn ènìyàn dẹ̀ sọ pé àwọn ò gba Islam tàwọn débẹ̀, wọ́n dẹ̀ wá ṣínà fún wọn. This thing is justified by Quran chapter 4 verse 89. Tẹ́ ẹ bá lọ mú láti verse 88 to 89. Níbi táyà ti sọ pé kí ní tẹ́ dá ayé sí méjì lórí àwọn tí wọ́n ṣínà. Allah ló sùn wọn lọ́nà torí tí wọ́n ṣe é ṣẹ̀. Ó dẹ̀ sọ ní verse 89 pé wọ́n fẹ́ kẹ́ ṣàgbàgbọ́ báwọn náà ti ṣàgbàgbọ́ ni o. Tí wọn bá tẹ̀lé yín lọ sójú ọ̀nà Allah, tẹ́ jagun sójú ọ̀nà Allah, ibi tẹ́ bá ti mú wọn ṣe ní kẹ́ pa wọ́n. Ẹni wù ẹ̀ tẹ́ bá ká wọn mọ́, ẹ pa wọ́n dànù. Ẹ jẹ́ ká ka Kùránì kí gbogbo wa jọ gbọ́. Quran chapter 4 verse 88 to 89. Ó ní èyí wá ti jẹ́ tí ẹ fi ń pín sí ìjọ méjì nípa àwọn sọ́bẹ̀sẹ̀lú. Allah sì ti dá wọn padà sínú àìgbàgbọ́ nítorí ohun tí wọ́n ṣe. Ṣé ẹ fẹ́ fi mọ̀nà ní ẹni tí Allah ti sọnù? Ẹnikẹ́ni tí Allah bá sọnù ó kò lè rí ọ̀nà fún láíláí. Wọ́n fẹ́ kẹ́ ẹ ṣàìgbàgbọ́ bí wọ́n ti ṣàìgbàgbọ́ kí ẹ wá di ohun kan náà. Nítorí náà ẹ má ṣe mú àwọn olùgbọ̀wọ́ nínú wọn títí wọn ó fi ṣe ìfìlúsílẹ̀ hajj sí ojú ọ̀nà Allah. Ṣùgbọ́n tí wọ́n bá pẹ́ ìdà ẹ gbá wọn mú, ẹ sì pa wọ́n níbikíbi tí ẹ bá ti rí wọn. Ẹ má ṣe mú olùgbọ̀wọ́ kan tàbí alárìnṣe kan nínú wọn. So àwọn bíbù yìí àwọn tí wọ́n pa wọ́n káàntì wọn àti sọ́bẹ̀sẹ̀lú mùsùlùmí tí ò ní ideology táwọn ní, tí ò ní tíṣì táwọn ní, òun ni wọ́n ṣe ń pa wọ́n. Ẹ̀yin èèyàn wa, àwọn mùsùlùmí ló ń da ìlú rú o. Àwọn jihadists tí wọ́n fẹ́ ja ogun, tí wọ́n fẹ́ pín Islam ká, tí wọ́n fẹ́ jẹ́ kí Islam dominate Nàìjíríà, tí wọ́n fẹ́ Islamize Nàìjíríà, àwọn ni wọ́n ń pa àwọn èèyàn káàkiri. Bí tẹ́ bá lọ wọnú tẹ̀rí tọ́bárí mùjáládé ẹlẹ́kọ̀kànlá volume 11, tẹ́ bá lọ sí page ẹ lọ láti page 3. Ẹ máa rí bí Abubakar ṣe ń rán Khalid bin Walid lọ sí oríṣiríṣi àwọn ìlú, sí Iraq, sí Persia, sọ́dọ̀ àwọn ará Iraq tí wọ́n lọ ń fogun ká wọn mọ́lé, tí wọ́n ń fọ́ọ̀sì wọn láti máa gba Islam. Ẹni tó bá sọ fún nígbà Islam wọn á ní kó sanwó, tí ò bá wá gbà á, tí ò sanwó wọn ò fogun jà wọn, wọn á kọ́ńtà ẹni wọn gbà wọn lọ. So you don't need to deceive us. We have read your book, make our research, check it and balance it very well and discover that mùsùlùmí ló ń da ìlú rú bí wọ́n ṣe Islamize gbogbo ayé. Step yẹn náà ni wọ́n take lórí ọ̀rọ̀ Nàìjíríà. Àwọn Ọlọ́run ní gbà fún yín. God bless you. Thank you for sharing. Ire o. tó ẹ ṣe gbogbo àtàdìjọ wo fídíò yìí ṣáàtìrì báyìí o ṣáwa náà rí nǹkan tábà ní parọ́ tábà ní ṣèké ẹwà wo ló wà nínú Islam pẹ̀lú fídíò tá a ti wò yìí, pẹ̀lú gbogbo àwọn fídíò tá a ti wò yìí. Èyí tá a kọ́kọ́ wò tí Evangelist Gabriel gbé wá tí Ajiya tó fi ọkọ àfáà sílẹ̀ nítorí ńgbà tó bá ń dúbú àwọn èèyàn Allahu Akbar o, Allah ni wọ́n ń pariwo Allah o ṣe iṣẹ́ yìí náà rí nǹkan bá ẹwà wúlùwà nù Islam. Ẹ wò eléyìí ò ṣe ọ̀rọ̀ pé bóyá ń ba ẹ̀sìn jẹ́ o, ṣe mọ̀ pé ó ní Jesus TV kò sí pé bóyá à ń jìjẹ ẹ̀sìn tàbí bákan bẹ́yẹn, but àwọn tó bá ti ń sọ nípa ẹ̀sìn Islam tàbí tó ń sọ nípa ẹ̀sìn Christianity tàbí tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀ṣe tó bá yẹ ká gbé wá fún wa, à á jẹ́ kí ojú wa rí, à á sì jẹ́ kí tiwa gbọ́, káwa ọ̀jọ̀gbọ́n náà ká lè rí bó ṣe ń lọ, à ń update wa. So ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀bẹ̀ tó ṣe wílé náà ẹ jẹ́ pàdé ní comment section, ẹwà wo ló wà nínú Islam, ẹ jẹ́ ká ṣìkìní, ẹ jẹ́ ká sọ ní comment section. Síbẹ̀ o àyè ń bẹ lọ́dọ̀ Jésù o, àyè ń bẹ ó ń pè wá o. Ẹ̀yin tí ó bá ti sún nínú Islam bó ṣe sún Ajiya yẹn
ìyàwó àfa yẹn àyè wà o, Jésù ń pè ẹ́, ẹ ṣé, yóò dára fún wa láìpẹ́, a tún padà wá ní àlàáfíà.